fàjàngbọ̀n kò sí ìtàn tẹ́lẹ̀ parun Ọ̀yọ́ ilé yàtọ̀ ògo ànádìtàn Ọ̀yọ́ àti ìbàlẹ̀ yìí o. Ọ̀yọ́ ẹyẹ fàjàngbọ̀n kò sí ìtàn tẹ́lẹ̀ parun Ọ̀yọ́ ilé yàtọ̀ ògo ànádìtàn Ọ̀yọ́ àti ìbàlẹ̀ yìí o. Bífáyín bá fọ̀rẹ́ Ọ̀yọ́ ò lè lè kankan ẹgẹ́ bífáwò bóyá yóò gbé tutù dàrú dàpọ̀ èyí ga. Ọ̀yọ́ ẹyẹ fàjàngbọ̀n kò sí ìtàn tẹ́lẹ̀ parun Ọ̀yọ́ ilé yàtọ̀ ògo ànádìtàn Ọ̀yọ́ àti ìbàlẹ̀ yìí o. Ẹnìkan kì í fi ajá kéde ìlú agogo dẹ lọ́ba fi kó lù jọ Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tejò Àjàó wàró irúnmọlẹ̀ padà bọ̀ Rànmíyàn ẹyẹmẹ gbẹ́kẹ́ ẹkùn olókèrè wé gèrò ọ̀tọ́ bọlé famayọ oró ń kùn yùmùyùmọ́ fẹ́ sọ̀rọ̀ Ọ̀yọ́ fasos Ilé-Ifẹ̀ Ọ̀ọ̀ni fasos Aláàfin apọ̀rọ̀ ń lọ́wẹ̀ ó ń láàárọ̀ nínú kàkàkéwé àgbọ̀ndẹ̀ líle níle kankan bí ọrùn akíka kéèké lápèké rámọ́ kéèké Ọ̀yọ́ àgbà Ọ̀yọ́ lọ́jà mọ̀ wípé àwọn òmù ní kékeré bátútò finishi làwọn òfìsè ṣé bájá bá ń gbọ́ àlejò lójú onílé tónílé sì dákẹ́ tí ó sọ̀rọ̀ àjọ pé ìfẹ́ inú onílé lajá ń ṣe dídákẹ́ àwọn àgbà Ọ̀yọ́ lọ́jà mọ̀ pàápàá jùlọ bàbá wa Wándé Abímbọ́lá àgbà kí wà lọ́jà kórí ọmọ tuntun ọwọ́ là ń gbọ́ tẹ́lẹ̀ ó ń pẹ́ kórí ọmọdé ó tó kán dànù bí bàbá ẹlẹ́sìn ọ̀bá wa tijú àti gbọ́ ẹ̀sìn ní kẹsẹ́ ẹ̀sìn òní tijú àti dá bàbá ẹlẹ́sìn mọ́lẹ̀ ní gbàgede ìdí ni pé ọ̀pọ̀ ti pe olóyè Wándé Abímbọ́lá lọ́pọ̀lọpọ̀ ìgbà pé kí bàbá ó dá sọ̀rọ̀ tí ń lọ pàápàá jùlọ wọn gbà tó jẹ́ pé bàbá ló dífá àwọn náà ni wọ́n fa òwò adé kalẹ̀ ṣùgbọ́n bàbá mi kọ tí ọ̀gbọ́n ìdí ni pé bàbá mọ̀ nípa tí ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ àwọn gan wọ́n wà nínú dáadáa tí fògùn mọ́ dálá wọ́n wà nínú adásínilọ́rùn obìnrin ọ̀dọ́gọ́ ìyẹn ni pé bí baálé ilé bá ti ń gba tẹran kò ní mẹjọ olè pín àti pé àgbà tó bá rídìí rèké sí àhòrò rọ́nirú wọn ń kọ́ jọ Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tejò Àjàó wàró awíkóńkó aṣọ lójú ọlọ́rọ̀ ọpẹ́ tí mo ti sẹ́ra ró lórí ìjà Ọ̀ọ̀ni àtàláàfin Ọ̀yọ́ àti Ilé-Ifẹ̀ kì í kúkú ṣe pé tí wọ́n sọ ni wọ́n mọ̀ torí pé wọ́n fẹ́ kókó ọ̀rẹ́ ó já tán wọ́n fẹ́ gbẹ́ kòtò ọ̀tájì torí pé ọmọ ọ̀rẹ́ rẹ̀ lọ kó sí àti pé bàbá ní abínú bẹ́gi a lè bẹ́yàn pẹ̀lú ìbínú pé bọ́yá àwọn àgbà Ọ̀yọ́ wọn ó pe ìjòyè mẹ́ta odò oko wọn sí ìpàdé pàtàkì pé bọ́yá àwọn ajẹ́ ránṣẹ́ sí Àró wọn á ránṣẹ́ sí Ẹgẹmọ àti Ọ̀dọ̀fin odò oko wọn kí wọ́n bá wọn ṣèpàdé àpérò ńbọ̀tì ajá tó bá létí ló ṣe é fìfé ké sí àkísà tó bá ti dágbére àkìtàn ìgbà abẹ́rẹ́ ò lè dá dúró elébele ajá tí ó sọnù kì í gbọ́ fèrè ajá pé àfidó gbà wá o àfìjà gbà wá kásá àti gbà wá ní bàbá lu Òṣùgbó kálu ní ńlá kéèké ẹgbàáfà ní ńlá náà ẹgbàáfà ọmọ tálù tí ó dẹjọ́ nǹkan kúkú lu ọmọ òun lálùpà bí ọ̀kọ́lá tí ń bẹ l'Amẹ́ríkà Ọ̀yọ́ Legacies ọmọ Ọ̀yọ́ Group Ọ̀yọ́ Legacy Diary Adédayọ̀ Victor ìkànnì ọgbọ́n Ajíṣebí Ọ̀yọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọn ò bá fi ọwọ́ síbi tọ́wọ́ gbé tí wọn ò mọ́wọ́ dúró mẹ́nu dúró àròní ọ̀wálẹ́nu oníkòyí ò ní sinmi ogun lílọ ẹ ǹlẹ́ o ẹ̀yin àgbààgbà fẹ̀ gbogbo ẹ̀yin òpìtàn nífẹ̀ pẹ̀lú arọ́kin ọ̀tún fẹ̀ òsì fẹ̀ ẹ ǹlẹ́ níbẹ̀ ni o ẹ gbọ́ ṣé lóòótọ́ ni pé Ilé-Ifẹ̀ ti san ìsákọ́lẹ̀ fún Ọ̀yọ́ rí bàbá wa Wándé Abímbọ́lá ló kúkú kọ́ sílẹ̀ nínú odò Ifá wọn òdì méjì wọ́n ní láyé ọlọ́yọ̀ Àjàká ni ìdí ni pé kò sí ti ń jẹ́ Aláàfin ní Ọ̀yọ́ Kàtúngà Ọ̀yọ́ Ìgbòho Ọ̀yọ́ Bàrìbá yàtọ̀ sí Àgọ́dọ̀yọ́ tó di Ọ̀yọ́ Àtìbà tá a wà yé ọmọ Adégòólú Àtìbà ló sì kọ́kọ́ pe rẹ̀ ní Aláàfin agbọ́tẹ̀lẹ́yìn àní tìsákọ́lẹ̀ yìí ń kọ́ pé Ilé-Ifẹ̀ mú àsìngbàròdé Ọ̀yọ́ náà jẹ́ pé ká béèrè lọ́wọ́ ara wa tàbí ká béèrè lọ́wọ́ bàbá wa Wándé Abímbọ́lá Ifá mélòó là ń kì gan-an kí ló dé tó jẹ́ pé Ifá Ọ̀yọ́ nìkan ló dá yàtọ̀ kò sí ohun méjì ju pé Ọ̀yọ́ fẹ́ jẹ ogún kógún ó sì di dandan kí wọ́n pàtàkì tàn bọ́mọdé bá wá sùn imíkímí ìmí ẹ̀gbin àsìméwékéwé wéèsì àásìfẹ́lẹ́ Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tejò Àjàó àró irúnmọlẹ̀ padà bọ̀ Rànmíyàn yẹ́mẹyẹ́mẹ gbẹ̀kẹ́ ẹkùn olókèrèwé gèrò ọ̀tọ́ bọlé famayọ oró ń kùn yùmùyùmọ́ fẹ́ sọ̀rọ̀ Ọ̀yọ́ ti tún ìtàn tiwọn kọ àìlákàsí ni ọ̀já
jámọ̀ lọ́jọ́ pípẹ́ pọfẹ́sọ̀ Wándé Abímbọ́lá lọ́jọ́kọ́jọ́ bàbá wa ni wọ́n ṣe àríkọ́ṣe pàtàkì nínú iṣẹ́ àrògán àgbékalẹ̀ àti ìwádìí tó múnádóko kò wá túmọ̀ sí pé bàbá ò lè ṣàṣìṣe akọ́ṣẹ́ ni kí bàbá ó tó kó ojú odù 16 jọ ṣùgbọ́n kí ni tí wọ́n kó jọ sínú ẹ̀ ló mátà ọ̀nà wo ni wọ́n gbà kó o jọ ṣé n tí wọ́n rí wọn kó jọ àgbélẹ̀rọ ni àbójúlówó kí ni tó fìdí ẹ̀ múlẹ̀ because nínú odù fáwọ̀dí méjì bàbá ṣe àkọsílẹ̀ rẹ̀ pé Ilé Ifẹ̀ ti kọ́kọ́ mú àṣègbà lọ sí òde Ọ̀yọ́ wọn ò wá fẹ́ mú lọ mọ́ ìyẹn ló jẹ́ kí wọ́n pe òdí tí í ṣe baba aláwo ilé Ọlọ́fin bó tiẹ̀ jẹ́ pé baba ọ̀sọ́ Ọlọ́fin tó jẹ́ fún wa báyìí ni odù Ifá náà ṣe lọ òdí àgbàlagbà Ifẹ̀ awo ilé Ọlọ́fin adíá fún Ọlọ́fin tí ó pàrokò ránṣẹ́ sí Àjàká ńgbà tí àwọn ará Ifẹ̀ kò fẹ́ mú àṣègbà lọ sí Ọ̀yọ́ mọ́ wọ́n wá lọ bá òdí pé kó gba àwọn nímọ̀ràn òdí ní kí wọ́n ru idù àgbọn 16 àti gba ẹrù igi kan kí wọ́n pèsè sí i lára kí wọ́n wá gbé ránṣẹ́ sí Ọ̀yọ́ kí wọ́n sọ fún Aláàfin pé Ifá ọdún náà tí yóò dá àgbọ̀ndu ni kó fi ṣe ike àti pé ọmọ rẹ̀ tí ó bímọ kó máa fi ẹrù igi náà yáná ńgbà tí Aláàfin rí èyí ó pe Ọ̀sá pé kó wá túmọ̀ àrokò tí Ọlọ́fin pa ránṣẹ́ sí òun Ọ̀sá wá wí fún Àjàká pé àwọn ará Ifẹ̀ kò fẹ́ sin àsìngbà mọ́ àtẹwé pé àgbàlagbà awo kan ń bẹ ní ẹ̀gbẹ́ wọn láti ọjọ́ náà ni Àjàká ò ti yọ àwọn ará Ilé Ifẹ̀ lẹ́nu mọ́ fún àsìngbà ijó ni àwọn ará Ilé Ifẹ̀ ń jó ayọ̀ ni wọ́n ń yọ̀ wọ́n ní òdíò àgbàlagbà Ifẹ̀ ọ̀rọ̀ débi awí gangan ọ̀kan sánmọ̀lá wàyí tí kẹ́kẹ́ ọ̀gbọ́dọ̀ gbin ọ̀fọ́n méjì ọ̀gbọ́dọ̀ fèrò lúgbá gbówùrọ̀ kọ́ mọ́ sáré fógún ọdún kọ́ mọ́ mí hẹlẹ́ jẹ̀lẹ́ńkẹ́ lòótọ́ abà lọ́nà ẹni tó bá ní kí wọ́n kánjú mọ́ wọn kánjú gbàgbé olúwa rẹ̀ ni olùgbò ń dóró dé tí wọlé ògúlùtú bámúbámú bí gbogbo èèyàn bá challenge yín lórí iṣẹ́ gbogbo ẹ mọ́ gbàgbé pé gbogbo ìsàníjò bìlẹ́rọ̀ ń bọ́ bá ti kan tọ́ ya ńláriwo fi gbalẹ̀ tí gboko lòkìkí fi kàn ní gbogbo àdúgbò olùkóso àyànràn náà ni mí ọ̀bẹ nìkan jà fọ́gùn gbogbo lé lójú òkò òjà tẹnu ọ̀bánjò wà ara wà òòsà tí Ṣàngó mi ò sì lè nà àríkọ́ ló lè sá ọmọ bí wọ́n ti ń sìgbẹ́ fólúkòso ni àgbélẹ̀rọ odù Ifá ni bàbá wa gbé jáde lórí odù yẹn ìdí àkọ́kọ́ ni pé ẹyẹ ó lọ́yọ́ àkọ́kọ́ tí Ọ̀rànmíyàn dá kalẹ̀ gẹ́gẹ́ bí ibùdó ogun ìyẹn world camp nítòsí old Busa new Busa ò tí ì ṣe ń gbà yẹn ńgbà ó padà sífẹ̀ tó wọlé láti Pẹ̀tùmọdù níbi tó ti rán ni sí ọba Lòfán Aláyémọrẹ́ pé òun ti dé o kó forí àpèrè Oòduà àkàlẹ̀ fún òun ohun tí ìyẹn túmọ̀ sí ni pé Ọ̀rànmíyàn ti padà sílé Ifẹ̀ Àjàká tẹ̀sí wá ń wí rèé kì í ṣe ẹyẹ ó ló dúró sí oko làjàká wà ṣe gbàgbé ìpolówó àwọn tí ń ta egbòogi tàbí ọṣẹ kòkòrò wọn á ní ọ̀npanẹ́rùn Àjàká òkò ẹlẹ́wù gbẹ̀dúgbẹ̀dú ibẹ̀ làjàká dúró sí ńgbà tí Ọ̀rànmíyàn ń padà bọ̀ nílé Ifẹ̀ Ọ̀rànmíyàn ti dẹ́fẹ̀ tán kí wọ́n tó ránṣẹ́ sí i pé ẹyẹ ó tọ́ dá kalẹ̀ ọmọ ti dìlú ńlá ó ti gbòòrò kódà ìlú ti fẹ̀ gan ni wọ́n ti ń pòǹgbẹ́ fún olórí o Ọ̀rànmíyàn ní kò burú orin tí ọba ṣòro dá àti gbé rẹ̀ ò yẹ kó nira ẹ lọ sí òkò ẹ rèé mú Àjàká so lórí lẹ́yẹ o mo bí wọ́n ní Àjàká dọ̀ọ̀lẹ̀ nù wípé ó sọ̀dọ̀ díẹ̀ wọn ló ti tutù jù ńláwọn Ọ̀yọ́mèsì òfin gba tàjàká mo ebi ń gbà náà ni Olówú mú Àjàká tì mọ́lé owó ti gbọ̀ngàn kọ́ o owó àkọ́kọ́ tó wà létí river Niger ni mo ebi ni wọ́n fi ránṣẹ́ sí Tẹ̀là Ìtìolú tí wọ́n ń pọ́n lépè ní Ṣàngó pé kó bá wọn gba Àjàká sílẹ̀ lọ́wọ́ Olówú ibẹ̀ ni dàda ò lè jà ó ní àbúrò tó gbójú ibẹ̀ ló ti jẹ jáde so dádì wa ṣé lásìkò tí wọ́n fi Àjàká jo lórí lẹ́yẹ ó tí bàbá rẹ̀ ń bẹ nífẹ̀ nílé Ifẹ̀ mú àsìngbà lọ pé bàbá ń san ìsákọ́lẹ̀ fọ́mọ àgbé gbogbo ẹ̀ náà lọ́dà Ìtìolú Tẹ̀là ló kó Ọ̀yọ́ lọ sí Ọ̀yọ́ koro Ọ̀yọ́ olómù koro another very important reason tó fi jẹ́ irú àti àgbékalẹ̀ odò ni pé lọ́dún wo ni Ifá dé Ọ̀yọ́ gan arọ́bà ìtàn fìdí ẹ̀ múlẹ̀ pé ìyá Aláàfin onígbòógì Arúgbá bó sì jẹ́ Arúgbà ló mú Ifá dé Ọ̀yọ́ ní late 15th century Arúgbá tàbí Arúgbà ńlọ́kọ́ aládó adó àwáyè nífá ó ní kí aládó kó máa kó àwọn èèyàn nífá
ìṣèjọba Olúaṣó ló bẹ̀rẹ̀ ní 15th century. Aláàfin tó bímọ 1460 children. Onígbògí, òfinràn àti ẹ̀gúngún ojú 15th century náà níjọba wọn. Ìyá onígbògí ńlọ́sàmú Ifádòde Ọ̀yọ́. Abáàrí ẹni tó ní àtakò kó mú ẹ̀rí wá. Àrọ́bà ìtàn kan tó fìdí ẹ̀ múlẹ̀ pé lásìkò tí ọ̀kan nínú àwọn ọmọ Aláàfin Olúaṣó tọ́tẹ Adó Àwáyè dóni. Ìtàn méjèèjì ló ní Adó Àwáyè nínú tó sì fi ara pẹ́ òdodo. Ìdí ni pé bí wọn ò bá tẹ Adó Àwáyè bó o láti rí èèyàn tí ó ti bẹ̀ mú Ifá wọ̀lú Ọ̀yọ́ wá. Ńbo wá ní bàbá mi Wándé Abímbọ́lá ti rí Àjàká tí ń gba àsìngbà sí ọ̀jọ̀gbọ́n Wándé Abímbọ́lá mọ̀ọ́mọ̀ fẹ́ mú èrú wọnú Fáni. Ọlọ́run ọba mi ń gbọ́ bẹ́ẹ̀ kọ́ lórí o. Ìwádìí mi fi yé mi pé academically gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n tó fẹ́ gba ìgbéga sókè, olùkọ́ ilé ẹ̀kọ́ gíga, ìrírí tí wọ́n bá ní, iye ọdún tí wọ́n lò lẹ́nu iṣẹ́ kọ́ ni yóò fi gba ìgbéga láàyè kan gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n síwájú sí i. Ìwé tí onítọ̀hún bá kọ, ọgbọ́n àtinúdá, àbùdá ìtàn, ìwádìí ìjìnlẹ̀, inspiration pẹ̀lú àgbélẹ̀rọ ìtàn inú ẹni ìní yóò fún ìwé ọ̀hún lágbára. Kò gbọ́dọ̀ jẹ́ ntọ́kọ́mọ̀ tàbí ntí àwọn èèyàn ti mọ̀ tẹ́lẹ̀ lónítọ̀hún àkójọ ni yóò fi wá gboyè. Ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tuntun. Ìyẹn ni yóò mú bàbá mi bá ẹsẹ̀ ìwádìí tí wọ́n gba ọ̀nà Ọ̀yọ́ tó yẹ jẹ́ wípé gbogbo tí wọ́n bá kó sínú ìwé tí wọ́n ó fi gba ìgbéga ó gbọ́dọ̀ jẹ́ ohun tuntun. Àjẹ́ pé kéèyàn kan kọ́ mọ́ bá ń bú bàbá mi o. Iṣẹ́ ìṣerun ìtọ́jú, òwò ìṣerun ní béèrè. Adíá fún Akínbọ̀dé ọmọ Adẹ̀bìtì Sọ́là lóde Ọ̀yọ́. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́. Ìwádìí ìjìnlẹ̀ ni mò ń fojoojúmọ́ wá kiri. Ọ̀yọ́ náà ló sì fà á. Ó dijọ́ tí Ọ̀yọ́ ò bá sọ̀kò sórí òrùlé mọ́. Ọjọ́ náà ni wọ́n sinmi àti máa gbóhùn onílé torí ẹni tó sọ̀kúta lóní ló ní ká sọ ìdàrọ́lú o. Ẹ wí fún àwọn Ọ̀yọ́ rantas wọ̀nyí kí wọ́n panu mọ́ and after 30 days tí wọ́n bá sinmi lèmi Àkàndá ọ̀rọ̀ Awíkonko tó sinmi. Ṣùgbọ́n n ó kìdọ̀ ọ̀rọ̀ mi bàkọ̀nà. Ẹ mọ̀ mí mo tún lè fa ayọ̀ láìpẹ́ rárá. Ẹ láìkì kẹ́ fọ́lù péèjì mi lórí Facebook Awíkonko tẹlifíṣàn Awíkonko tẹlifíṣàn fún títí wọn ó fi dá àkáǹtì wa tó ń padà. Ẹ já máa pàdé lórí YouTube nìkan láti láǹfààní àti máa pàdé. Ẹ make sure pé ẹ subscribe sí channel mi kẹ́ ẹ sì tẹ notification bell láti máa rí àmì nígbàkígbà mo bá upload fídíò tuntun. Ẹ wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ, ẹ já sọ eléyìí lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣàlẹ̀ Káàárọ̀ Oòjíire ò ní wọmi. Orílẹ̀-èdè ilẹ̀ Káàárọ̀ Oòjíire ò ní dàrú. Ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́. Àjùwà ṣe o.